Fọlá Tinubu ò lóyún. Gistlover kò po wèrè pọ̀ ni. Gistlover kò fẹ́ dàlúrú lásán ni. Ẹ rántí pé days ago Gistlover ó blọ́ọ̀gì ọ̀rọ̀ kan, gbé news kan ní pé allegedly Fọlá Tinubu ti wà ní oyún. Fọlá Tinubu lóyún fún actor Aremu Afọláyan. Ní pé Fọlá Tinubu ti lóyún fún wọn. Ní pé in fact gan kíní kan Gistlover ṣàṣọ ẹ rántí gist yẹn náà. Fọlá Tinubu ò lóyún. Confirmation fún ọ̀rọ̀ tí mo sọ pé Fọlá Tinubu ò lóyún. Ẹ wo fídíò yìí. Ẹ̀yin èèyàn wa, ìròyìn ti jáde wípé Fọlá Tinubu ò lóyún o, wípé irọ́ ni Lizzy Anjorin àti Gistlover tí ó gbé jáde wípé Fọlá Tinubu lóyún. Wọ́n ní irọ́ ńlá gbà ló wà nídìí ẹ̀. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká gbádùn fọ́nrán tí ó kù. Ṣẹ́yìn náà ti rí pé blọ́ọ̀gì Gistlover ọjọ́ sí òun ni Queen Mother àti Fọlá Tinubu ṣẹ́rí event tó lọ yìí. Ẹ rántí pé few days ago ni actress Fathia Williams lọ ṣe burial mọ́mì wọn tó ṣaláìsí. Now ibi ẹ máa rí pé ibi tó ti lọ sin ìyá yẹ ibẹ̀ ni ibi tó ti ń rìn lọ ti ń catch cruise. Ẹ bó ṣe fi ń catch cruise ni pé tí Queen Mother Ìyábọ̀ Òjó tó ti sọ pé Fọlá Tinubu ìyá àbèjì kò yẹ kó wọ kọ́ńkọ́ ṣú o, tí Fọlá Tinubu náà tán ṣàwàdà ní pé orí ọmọ tiẹ̀ ti yí sẹ́gbẹ̀, tí Queen Mother tún sọ pé tó bá tiẹ̀ bímọ sí irú bíbà ìta wà yìí ní pé kí la máa sọ orúkọ ọmọ. Làwọn tó wà ń bẹ náà làwọn yẹn náà tún sọ pé òkú ṣàgà ló máa sọ orúkọ ọmọ. Ẹ mọ̀ pé òkú lọ́nà ṣe níbi tó ń lọ. So ṣẹ́yìn náà ti rí bí wọ́n ṣe ń fi ọ̀rọ̀ yẹn ṣàwàdà, tó ń fọ̀rọ̀ yẹn dápara láàrin ara wọn, tó ń fọ̀rọ̀ yẹn catch cruise. Obviously Fọlá Tinubu ò sí nínú oyún kankan. Obviously ẹni bó ṣe ń fọ̀rọ̀ yẹn catch cruise. Obviously because ẹ̀yin náà ẹ máa wò náà, ṣé Gistlover ń bá àwọn pípù yìí gbé ni? Gistlover kàn máa mú ọ̀rọ̀ kan akọ́ṣàpọ̀ wéré pọ̀. But because Gistlover ti already need that a máa ń kó ọ̀rọ̀ ẹ̀jẹ̀ gan, a máa ń lá Gistlover gan, anything tó bá ti sọ gbogbo wa máa gbé. Because tell me why. And again another thing is, ẹ sọ fún mi reason, ẹ sọ fún mi ìdí tó pé by now àwọn celebrities yìí wọ́n ti bring down Gistlover. Ṣé gbogbo ilẹ̀ máa ń clip pé Gistlover àbáyé yín jẹ́ ńgbà kan, Gistlover ló gbé rúmọ̀ pa yín, Gistlover did fame character yín. Tell me why energy they ma put into tracking trolls. Àwọn trolls, àwọn commenters, ẹlòmíì máa troll yín comment section. Kíá ẹ ti track yẹ, ẹ ti gbé, ẹ ti arrest yẹ. Ṣé ló that same energy láti fi bring down Gistlover? Because ṣé Gistlover is I am that I am ni? Gistlover ò ṣáà kì í ṣe I am that I am. Energy táwọn celebrities yìí tí ó bá ń ṣe pé some of these celebrities ẹ̀yin gan fúnra yín ẹ̀ ń lo Gistlover as tool against ara yín. And then enjoy, you all are enjoying, you are enjoying it. We enjoy it while it lasts, because Gistlover cannot last forever. And celebrities, some of you know learn Gistlover as tool against yara yin. Because te ba le track it throw, te mu throw, te arrest it throw. Gistlover to pe o ti fe baye ọ̀pọ̀lọpọ̀ nu yin je defame character yin oríṣiríṣi. Ẹlòmíì ani Gistlover ló lé òun kúrò nílé ọkọ, ẹlòmíì ani Gistlover ló da marriage òun rú, ẹlòmíì ani Gistlover ló ṣe kíní kan. Pẹ̀lú ẹ̀ náà, kí ló dé tí ẹ ti fi energy yẹn láti fi bring down Gistlover, ke track Gistlover. Àbórúkọ kan ni Gistlover ṣe fi ṣe account ni, àbí phone number kan ni Gistlover fi ṣe account, àbí kò lo Gmail fi ṣe account, Instagram page ẹ ni, àbí gbogbo àwọn tó ń sanwó fún Gistlover tí Gistlover fi ń bá wọn blog story ẹjọ ṣe account number kan kọ́ ló ń send owó sí fún Gistlover ni. So àti track Gistlover gan ó fẹ́ easy ju àwọn trolls tẹ́ máa lọ track gan. So ẹ sọ fún mi reason tẹ́ ṣe ti bring Gistlover down. That's why kò ṣe gbogbo story tí ọmọ Gistlover, you don't dey lose credibility o, because ìgbà tí blog yẹn jáde mo ṣe video mo ní eléyìí ò dùn, eléyìí ò wọlé, Gistlover pò mí pọ̀, eléyìí tó pọ̀ yóò wọlé. Because tell me why Fọlá Tinubu, a single parent, getting pregnant for Aremu Afọláyan, a single father, how is that a big deal? Tó fi di pé news ìta máa jẹ lẹ́nu ni, it's not a big deal. And also báwo ni Gistlover ṣe mọ àwọn story yìí? Báwo ni Gistlover ṣe mọ? Fine, ó máa láwọn story mi tí Gistlover ń pòpọ̀. Ṣé ti understand? Ó dẹ̀ máa láwọn míì tó yẹ pé normal gbogbo wa mọ̀ pé wọ́n máa ń gbé gist fún, wọ́n máa ń gbé story fún, wọ́n máa ń gbé story fún kó blog. Báwo ni ọ̀nà dey enjoy am ni o, ọ̀nà dey enjoy am ni. Gbogbo yín máa ṣe pé fún Gistlover, ẹ máa ṣe kíní bí pé some of you náà kan ló ń sanwó fún Gistlover, tẹ́ ń gbé story fún Gistlover tó ń bá yín blog story, tẹ́ fi ń ba ayé ọmọlàkejì yín jẹ́, tẹ́ fi ń ruin ní marriage ara yín. I said the way that gist came out, but this is not a big deal. This is not a big deal. Pò mí pọ̀. Èwo ni Fọlá Tinubu lóyún fún kíní, and at the end of the day gan, Fọlá Tinubu no get any belle, because if she get belle ni, they no go dey use and they catch cruise the way they use and they catch this cruise. Ṣé Fọlá Tinubu ajọmọdé ni? She go enjoy herself, she go, but I don't think Fọlá Tinubu máa fẹ́ lóyún. Azao, tí Fọlá Tinubu bá ti fẹ́ lóyún gan, ojú woman yẹn máa ti ọ̀ràn kọjá level Aremu. I'm sorry to say that. That's if she will get pregnant gan. If she go, but that
Fola Tinubu as she dey, so the kind level where she dey now, make she just dey jaye, make them just dey like come and sun shoe. That's the level that she. Fola Tinubu wa shushu le ni pe na belle she won't get after 4 children, after 4 kids. Gistlover I hope Gistlover will not be the end of this our Nollywood movie industry. I be this our celebrities. Make una find as una go bring Gistlover down. But by the time they bring it down, enjoy it learning now. Enjoy it. So I tell me just here money king gbe wa fún yín o pé Fola Tinubu lóyún kankan. Gist tí Gistlover gbé kò really Fola Tinubu lóyún. Ẹ wo bó ṣe ń fi Gistlover gan bó ṣe fi ń catch cruise. Lára àwọn celebrity yìí mi wá mọ̀ bóyá English industry ni o àbí Yorùbá industry ni o. Lára àwọn náà ni Gistlover máa wà. Torí kí ló dé tí news yìí nìkan náà ni Gistlover máa ń gbé kiri. Lára ara yín náà lè máa ń gbé news lọ bá Gistlover. That means pé Gistlover gan ara yín ló wà. Ẹ wádìí ara yín dáadáa kí Gistlover tó bá yé yín jẹ́ tán.